ó ga ọ̀rọ̀ yín fans mi ọ̀rọ̀ Portable kò tiẹ̀ wá yé mi mọ́. Ìwọ Portable star ni ẹ́, ìràwọ̀ ni ẹ́. Ọlọ́run jẹ́ kí ìràwọ̀ ẹ, Ọlọ́run jẹ́ kó wọ òkun báyìí. Ìràwọ̀ tèmi náà kó má wọ òkun. Portable wá gbé àìrójú àìráyè, ó wá gbé dání. Ó gbé music ẹ̀, ó gbé lẹ̀ síbì kan. Music àkàrí ẹ̀, ó gbé lẹ̀ síbì kan. Ó wá ń bá àwọn influencers, àwọn tiktokers, ó wá ń bá wọn jà káàkiri. Àwọn tó kù Portable wọ́n ń gba concert, wọ́n ń gba shows káàkiri all over the world. Wọ́n sell out to arena lóríṣiríṣi. Portable wí kọ̀ọ̀kan invite ẹ̀ sí. Ó wá ń pọmọ lọ́mọ, ó ń pè láàárọ̀. Whereas tó dé bẹ́ẹ̀ Ọlọ́run nìkan ló mọ̀ la, ní tó máa ṣẹlẹ̀ sí oníkálukú lọ́la Ọlọ́run nìkan ló mọ̀. Ọlọ́run jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí wa. Bọ̀ ọ̀pọ̀ òkun àgbọ̀n, ẹ jẹ́ ká gbọ̀n nǹkan tí Portable àti oyè Salo, ẹ ká gbọ̀n nǹkan tó bá wọn pò. Ẹgbẹ́jọ́ tó Ọlámídé sàánú rẹ̀. Àwọn tá à ń bí Ọlámídé tá à ń bẹ́ kó bá gidi ilé ìjọ tó yẹ kó lẹ́kì. Ìwọ ọmọ tí mo fún lówó jẹ. Àdìmí Abọ́láyọ̀ pa. Ìjọ tó yẹ kó lẹ́kì ẹ̀yin bá sì. Tí Black mú ẹ wá, ó gbé ẹ sẹ́sẹ̀. Tí Black gbé mi wá àbọ̀ káàdì ọmọ. Ẹ̀yin bá sì. Tí Black ìjọ tí ń sọ yìí, ó ń pè mí bọ́dà ni o. Ó ń jọ̀bálẹ̀ fẹ́ mi àtàgbà ní sí. Tó ń jọ̀bálẹ̀ fẹ́ mi àti fọ́kọ́sì. Èmi àti fọ́kọ́sì tó ń jọ̀bálẹ̀ fún wa. Olórí ibú o lè pè mí lọ́kọ́ tó bá rí mi face to face. O lè pè mí lọ́kọ́ tó bá rí mi face to face. Mọ́tò mélòó ló rẹ̀? O lè pè mí lọ́kọ́ tó bá rí mi face to face. Pẹ̀lẹ́ O lè pè mí lọ́kọ́ tí bá mú ọ. Tí bá mú ọ, ìsájú ẹ̀bùrò ní industry. Ìsájú ẹ̀bùrò ní industry. Ìsájú ẹ̀bùrò. Mo mà ti ra mọ́sù kó tó ń lò. Mo mà ti lo mọ́tò kó tó ń lò Portable. Èmi mà ti èmi jọ àwọn Bàdísíkò lójú àbí. Mo jà àwọn Bàdísíkò lójú àwọn. Ayé bá bàjẹ́ ni. O bẹ jẹ́rìí ayé àbí. Ẹlẹ́yin wà jẹ́. Olóòmù ẹ̀mẹsẹ̀ gan, ó fi bọ̀ ikú tó gba Jésù. Wà ń pè mí lára kése. Wà ń pè mí lára kése. Ibo ló ti lọ jáde. Àárọ̀ ní wà ń pè mí lára kése. Ó ń pè mí lára kése. Ó kéré mi 100,000 mi 1 billion ni ma fi. 100,000 tó gbélé mi lọ nígbà tó fi wà. Níjọ́ tó tọrọ bára lọ́wọ́ mi. Ibo ló wà? Mo sọ̀rọ̀ fún ẹjọ́ sí kí lè fi ṣìrègùn lọ́jọ́ ẹ̀ní ni. Ó sì owó mi wà ní owó tó fi dìde. Ó jẹ́ pé ó padà sọ ẹ̀dàrọ̀ kẹsẹ̀ padà. Ó ṣèrè. Ayé máa bàjẹ́ ni pẹ̀lú bó ṣe pè mí lára kése yẹn. Olórí ibú rẹ̀ só lè jẹ́ bá. Tó lè jẹ́ bá. President Amẹ́ríkà lẹ́ẹ̀mejì ó ti dé. Tó lè jẹ́ bá bó ṣe wà. Tó lè jẹ́ bá. Tó lè jẹ́ bá. Ọjà ìdílé mi, ìwà gan fọ́ fún mi nígbà tí mo jẹ bá tí mo yẹ. Ìwà gan fọ́ fún mi nígbà tí mo jẹ bá tí mo yẹ. Ẹnu ẹ ló pa ẹ́. Ẹlẹ́dàá mi kẹ́nu mi má pa mí. Ẹnu ẹ ò ní pọ́ olórí burúkú ìwà tánu ti gbé dáwọn láìmọye ìgbà. Ayé máa bàjẹ́ ni. Ìwà lè jẹ́ bá kó dúró rẹ̀. Ìwà tó máa ń gbé sọ́run. Àǹdà olórí ibú tó ń gbé sọ́run. Eléyìí ó máa Odogbu Bar rẹ̀. Ọlọ́yẹ bàjẹ́ owó kànámi lọ́sẹ̀ kan ló fà yìí. Odogbu Bar rẹ̀. Owó kànámi lọ́sẹ̀ kan. Ó mọ iye sẹ́ni tí mo kó sẹ́yìn. Odogbu Bar rẹ̀, Odogbu Bar. Èmi wà ní àwọn tó ń lo fake life sa. Mo bá dúró lómi tí mo lówó jùlọ. Ọmọ mélòó ló ti bí? Wọ́n fẹ́ dóyàwó mi kò ní dá fún ọ láyé. Ìyàwó mi ní Miss Carrage mi tó ẹgbẹ́jọ́ tó Ọlámídé sàánú rẹ̀. Àwọn tá à ń bí Ọlámídé tá à ń. Ṣé n tí Portable sọ fún Salo nínú fídíò ṣé yẹ kó sọ bẹ́ẹ̀ fún un? Ṣé kò yẹ kí Salo náà bínú nínú fídíò yìí? Torí pé ìsọ̀rọ̀ òun ni gbèsè. Ṣùgbọ́n Portable musical career aláyé á dá kó lọ gbájúmọ́. Wọ́n ti gbé Sátidé lé ẹ lọ́wọ́. Wọ́n á gba Sunday lọ́wọ́ ẹ. Wọ́n gbé Sátidé lé ẹ lọ́wọ́ Portable, wọ́n gba Sunday lọ́wọ́ ẹ. Wọ́n gba ìràwọ̀ music yẹn wọ́n ti gbà lọ́wọ́ ẹ, ò tí mọ̀, ò tí fura, the earlier the better. Wọ́n wá gbé òṣì, wọ́n gbélé ẹ lọ́wọ́. Portable wọ́n tó ń fi millions ń pè, tó máa invite ẹ sí concert, tó máa tí artist máa tí àwọn international artist máa pè ẹ kó wá collabo pẹ̀lú àwọn. Ó wá dẹni tó wá Nàìjíríà lọ́dún kan láìsí ẹni international show kankan fún ẹ, kò sẹ́ni international show kankan fún ẹ, kò sí award kankan fún ẹ. Wọn ò dá fún Portable award rí. Irú musician wo ni ẹ? Ẹ bá mi wo fídíò yẹn, ẹ bá mi wo ẹ jọ̀ọ́.